Yeah, who is going to tell us about this Orisha? I have been saying to many people in Ife that Orishas are screaming, complaining, no care. I have someone here. Let's get to know him. Ṣé dáadáa lẹ wà? A dúpẹ́ f'Ọlọ́run dáadáa ni mo wà o. Òòṣà tí mo wá torí arrest yìí pé òòṣà yẹn ń pariwo pé bí ń pa òun, ṣẹ́yìn lẹ ń fẹ́ bí pa òòṣà náà. Kí Olódùmarè tó ní ayé àti ọ̀run kó má fi ibi pa wá. Gẹ́gẹ́ bí ojúṣe wa ó yẹ ká máa yọjú sí i lóòrèkóòrè, but unfortunately with the situation of the things around now, àwa ọmọ ọ̀sìn yóò dà pé a ní ààyè tó fún àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀ wa, òun ló fà á tí a fi ráyè máa fún ní oúnjẹ ní òrèkóòrè tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé rántí pé mo pè ń jọ́kọ́ tí mo bẹ̀ yín pé òòṣà tó ń kété bí ń pa yìí kí la fẹ́ ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Nígbà tẹ́ ẹ pè mí gbà yẹn, èmi náà mú ìròyìn yẹn mo mú kọjá wá sílé láti fi tó wọn létí pé ẹ gbọ́ òrìṣà sọ wípé ebi ń pa òun. Even láì sọ fún wa, we all know pé by now ebi ti yẹ kó máa pa òrìṣà àbí. Lóru lónìí òrìṣà yẹn tún jí mi, ó ní kí n wá ẹni tó ń fẹ́ bí pa mú lọ. Mo wá lọ sí ọ̀dọ̀ Ọbàtálá nílé Ìlódè, mo wá pèrè lọ pé alákùnrin tí mo bá sọ̀rọ̀ tó ń fẹ́ bí pa òòṣà yìí àfi kí n bá rí lónìí o. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ wá mi rí. Inú mi dùn. Mo lè sọ wípé òòṣà òkè gan ló ṣètò bẹ́ẹ̀ ṣe rí mi lónìí, torí ààyè ò sí bẹ́ẹ̀ sí fún mi due to iṣẹ́ tèmi náà, bọ̀ bẹ́ẹ̀ sí sọ yẹn mo gbọ́dọ̀ rí ló jẹ́ kí n dúró dè yìí. A dẹ̀ ti jọ ríra lénìí, tó bá ti fẹ́ látúnṣe bó ṣe máa ń rí náà nìyẹn, àtúnṣe dẹ̀ máa wà báyìí bá a ṣe rí yìí. You know what surprised me is the title of this gentleman. What is your title? Kí ni oyè yín gangan? My title is Ọlọ́fẹ̀túnwàṣẹ of Olóko. Ọlọ́fẹ̀túnwàṣẹ, and I am ERELÚ Túnwáṣẹ. Bẹ́ẹ̀ni. Do you see how Orisha works? Yeah, son, I've seen the mother. Inú mi dùn o. Ladies and gentlemen, I have again arrested another person starving Orisha. This is the custodian of the Orisha. This is the custodian of the Orisha. Ẹ̀yin lẹ ń fẹ́ bí po Orisha mi. Ẹ bá a káwọn tó ń wò yín. Jẹ́rí pé mo wá arrest yín láàárọ̀ yìí ni. Mo wá arrest yín láàárọ̀ pé ẹ ń fẹ́ bí po Orisha. Ẹ fẹ́ bí po Orisha. What I have, what I do. Òótọ́ lẹ sọ, òdodo lẹ sọ. Ẹ má tiẹ̀ sọ̀rọ̀ mọ́. Ẹ ti sọ ohun tó dáa. Mi ìdẹ̀ fẹ́ kẹ́ dúró púpọ̀ tó mọ̀ para òfin bẹ́ẹ̀ le. Ẹ ṣe tẹ pọ́n mi lé tẹ fi wá ẹ jẹ́ ká wá jókòó ká sọ̀rọ̀. Well, ladies and gentlemen, I have found the custodian. It's another day in the life of ERELÚ Túnwáṣẹ. I told many people I've come to Ife because the Orishas of Ife have been complaining of inadequate care. One in particular has been crying for a long time. I have found the person who can tell me more about the Orisha. Let's get to know him. Mo insist pé kó sọ ẹni tí ó ń febi pa pé òòṣà kó wà bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀. Ẹ wá lúwẹ̀ wọ́n wá láwọn. Mo wá bẹ̀ wọ́n. Àti ilé Ọbàtálá náà ti fún wọn ní nọ́mbà mi. Mo wá bẹ̀ wọ́n, mo ní ẹjọ́ òòṣà yìí kí ó. Àṣẹ wà. Àṣẹ. Àṣẹ wà. Àṣẹ o. Àṣẹ. Àṣẹ. Ó ti rí bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ kí n jẹ́ ṣẹ́fù.